tó a dúpẹ́ fún iṣẹ́ tí a bá lọ́wọ́ àwọn Yornca tàbá ní lára àwọn tí Ọlọ́run fi dá ilẹ̀ Yorùbá òun ni Muslim, Christian and the traditionalist. Àwa dúpẹ́ fún the secretary of the Yoruba Nation Christian Association tó ń pè ní Yornca. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ti máa gbọ́ Yornca ẹ̀ ti máa rí wọn lórí Zoom live lélẹ́yìn direct ní ọ̀dọ̀ bàbá wa Alànà ní àti ní ká fi pàdé sí kí a lè láǹfààní láti rí wọn kọ́ ẹ pé àwọn ṣe Buhari kan wá ọtí ní mask confam ni wọn ẹ bá gbogbo àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ ẹ bá orúkọ yín náà. Ẹ ṣé Pastor Agboola láti Yornca Yoruba Nation Christian Association, by the grace of God, the first Secretary General of Yornca. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ohun tó ń ṣe fún wa. Yoruba Nation no going back. That is our national quest. That is our national goal. That is the only solution. It's not that maybe it's the best. It's the only solution out of this kidnapping contraction that we are finding ourselves. It is our inalienable right. It is our right. It's not negotiable. So no going back. I want gbogbo ọmọ Yorùbá pátápátá, regardless of our belief, to rise up, to speak up and fight for our right. The Yoruba land is already being invaded, being occupied by this enemy. Ẹ̀rẹ́lẹ̀ tó ń lọ ọmọ secretary àwọn Afẹ́nifẹ́re. Look at that young guy, is a mess now with 100 million requests before they can release him. And it's still unfortunate that even the Afẹ́nifẹ́re could not come up with write something now to make sure that this guy is being rescued. We can all Agboola alárìbọn ṣe fi been threat that if this money is not provided, his life may gone for it. So afẹ́ rọ gbogbo ọmọ Yorùbá, we are in danger. The Yoruba land is bleeding on every daily basis. So ẹ jọ̀ọ́, the only solution is Yoruba Nation, and Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Already we are the victors. The battle was won. Ọlọ́run ti gbà fún wa. We just need to go and then take over what God has done. So because àwa ni ìṣẹ́gun ni tiwa, torí pé Ọlọ́run àlàyé ti wà ń bẹ̀. So ojú òní tiwa, a rọ gbogbo ọmọ Yorùbá ẹja dìde. Then má jẹ́ ká gbàgbé, the final Yoruba Nation rally is at the corner, is at the door, which is going to lead us to our divine declaration. So no going back. Gbogbo alágbọ́dọ̀ dìde, ẹ má jẹ́ ká bẹ̀rù, kò fún wa lẹ́mìí ìbẹ̀rù, is our right. So àbẹ̀wò alóko nílé lájò kí gbogbo akágbárùkù ká support àwọn bàbá Probanja Akintoye, Chief Sunday Adéyẹmọ Ìgbòho, and all the leaders like Architect Akinlajo, Baba wa Adesokan, and our able Yoruba Nation media, our only able, amiable, indefatigable Yoruba Nation professional media. Baba Koiki, ilé-iṣẹ́ yóò ní jóná, àṣeyẹ lẹ máa ṣe, ojú òní tì yín. We appreciate you for your courage. Since the day tẹ́ ti gbẹ́sẹ̀ lé ohun ìtúlẹ̀ wẹ̀yìn, ojú òní tì yín. Compromise, ojú òní tì yín. And all of us, we must not look back. We must not, because of this immediate nǹkan tá a fẹ́ jẹ lénìí ká bọjọ́ ọ̀la wa jẹ́. Àwọn kan ti ṣe sẹ́yìn, nothing they can show for it. So àwa náà ṣe jọ ẹ jẹ́ ká ronú pìwàdà, ká tẹ̀síwájú, ká gba orílẹ̀-èdè wa. Thank you. Gbogbo ọmọ Yorùbá níbi gbogbo tẹ́ wà, ẹ kóró èkó délé, ojú òní tì yín. Àṣàyè lálákàn ṣepo ẹ ṣàṣeyẹ o, arọ̀ ní ẹjọ́, ojú òní tì wá. And all of us tá ti ń náwó náírà tẹ́lẹ̀, ẹ má jẹ́ ká wá discourage. A ṣe dé ìpele ńsìn tá ti fẹ́ wọnú òmìnira wa ni. So ẹjọ́ gbogbo ìrúbọ tá ti ṣe sẹ́yìn, anáwó ọgbàyàn kan, ẹ jẹ́ ká rí as one of the sacrifice láti dé ilẹ̀ lérí wa. So only thing now is to look for the right source and support this movement. God bless you. Ẹ ṣé púpọ̀. Lẹ́ẹ̀kan sí Pastor Agboola, Yornca, peace for Yoruba Nation. Yornca, Ọlọ́run Olódùmarè, Ọlọ́run ilẹ̀ Yorùbá, òun ni agbára wa. No going back.
adúpẹ́ fún bàbá mi lẹ́ẹ̀kan sí mo kí yín fún gbogbo iṣẹ́ tẹ́ ṣe èyí tí a rí physically èyí tá a rí tẹ̀ ṣe lẹ́yìn tọ́ba ní kọ́ kí yín àmúbaṣe lè kí yín torí ṣé kìtì lẹ́ ń lọ ni tẹ́ ń lọ bí tẹ́ ń lọ ọ̀hún tí ẹ̀ ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ọ̀nà àbáyọ kan tó kù òun náà ní solution fún Yorùbá nation àwa kí gbogbo wa pé gbogbo èyí tó kù náà tí ẹ ṣe ń fìsẹ́yìn ní ti Christian ní Muslim ní ti oníṣẹ̀ṣe wa ẹ jẹ́ ká sowọ́ papọ̀ pẹ̀lú bàbá wa Professor Akintoye bàbá wa ti Sunday Igboho George Akínọlá YSDN àti gbogbo ọmọ Yorùbá kí a lè jọ délẹ̀ lérí torí pé kí ni confam amadélẹ̀ lérí o Gowon was 32 years old nígbà tó lead Nàìjíríà àwa náà ti tó gbogbo wa láti lead ara ọwọ́ Yorùbá nation country inshallah láṣẹ ìdùnnú lórúkọ Jésù Kristi. Koikimedia, bringing the world closer to your doorstep.